Auzubillahi minash-shaitanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Ẹ̀yin tèmi, ṣàlàáfíà ni mo bá yín. Àlàáfíà ni mo wà. Ṣàlàáfíà lẹ́yìn náà wà. Gẹ́gẹ́ bí èmi ṣe wà lénìí. Thank you very much. May God help all of you. Àmín ya Rabbi. Àwọn èèyàn kan ló ń béèrè nínú box mi. Mo dẹ̀ mọ̀ pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ fi tó mọ̀ ni bẹ́ẹ̀. Àwọn tó bá dẹ̀ mọ̀, àwọn tó bá tí ì mọ̀, ẹ jẹ́ ká gbọ́ báyìí. Wọ́n ní ṣé à ń fẹnu kóra èèyàn lẹ́nu, à ń dìmọ́ ìyàwó ẹni, à ń fi ètè, ìyẹn fi ń sọ pé tó ìwọ ìyàwó mi mò ń lọ bí iṣẹ́, ìyẹn fètè sí bíbí bí àwọn alákọ̀wé ṣe mọ́ ń ṣe wọn. So yẹn tí wọ́n pè ní kí ló wọ́n pè lélẹ́yìnbó, tí wọ́n pè ní pec lélẹ́yìnbó. Wọ́n ní ṣé ó ba àwẹ̀ jẹ́, à ń fẹnu kóra èèyàn lẹ́nu, ìyẹn ń dìmọ́ ara èèyàn, ìyẹn ń ṣe pec. Wọ́n ní ṣé ó lè ba àwẹ̀ jẹ́. Kò ba àwẹ̀ jẹ́. Ó wà permissible. Yes, àmọ́ ẹ avoid ẹ̀ kó lè má wàá ba àwẹ̀ jẹ́. Ṣé ni pé mo dákẹ́ lọ? Mo fẹ́ fún àwọn tó bá ṣe láti ṣe conclusion, mo fún wọn láyè. Kò ba àwẹ̀, àárí kàpó ba àwẹ̀ jẹ́. Àmọ́ ẹ avoid ẹ̀ kó mọ̀ wá padà wá já sí ìbálòpọ̀. Ẹ wà nú lé nìsín, ẹ ti ẹnu bọra yín lẹ́nu, ẹ ń fẹnu rora yín, ẹ fi ń rora yín. Ìgbà wo ni ẹ ń fẹnu kóra yín lẹ́nu kò ní já síbi ìbálòpọ̀? Ìyàwó mi ni ẹ wà lọ́sàn gangan, ẹ dì mọ́ra yín. Tẹ́ ẹ bá múra sí i, tẹ́ ẹ jáwọ́ nú ẹ̀, ìgbà wo ni à ń dì mọ́ra èèyàn kò ní bọ́ sí ìbálòpọ̀? À ń lọ bí iṣẹ́, à ń fẹnu ko ibi ètè, à ń fẹnu ko ibi ẹ̀kẹ́, à ń fẹnu ko bí orí, à ń fẹnu ko bí ẹnu pẹ́kẹ́. Tí ẹ bá kóra yín ní ìjánu, tẹ́ ẹ tètè sọ́ra yín kalẹ̀, ìgbà wo ni kò ní já sí ìbálòpọ̀? Òun ni wọ́n fi sọ wípé ẹ avoid ẹ̀. Anything tó bá máa dàbí pé ẹ̀ ń súnmọ́ra yín, ẹ avoid ẹ̀. Kí ló dé? Ìgbà mélòó ni? I'm sorry o. Ẹ mọ̀ pé àwọn mí wọ́n káwọn ò ní mọ̀, àwọn ò lè ṣe káwọn mọ̀ fọwọ́ kan ìyàwó àwọn. Wọ́n ní kí ẹ ní sùúrù títí di tẹ́ bá ṣe tán ní àṣálẹ́. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Ìfẹnu kóra èèyàn lẹ́nu, à ń dìmọ́ra ẹni, à ń lọ bí iṣẹ́, à ń gbétè síwájú orí, à ń gbétè sí ibi ẹ̀kẹ́, à ń gbétè sí ibi ètè, à ń gbétè sí ibi ẹ̀yìn. Kò ba àwẹ̀ jẹ́. Àmọ́ wọ́n ní kí ẹ dènà rẹ̀, ẹ avoid ẹ̀, ẹ sá fún kó lè bá mọ́ wá já sí ìbálòpọ̀ at the end of the day tó wá dìgbò wá ba àwẹ̀ jẹ́. 60 lẹ máa fi gbà. 60. Ṣé ìfẹ́ gba 60? Ẹ̀sẹ̀ tí wọ́n fẹ́ gba 60 yẹn, wọ́n ní kí ẹ dènà ẹ̀. My sisters, my brothers in Islam, wọ́n ní kí ẹ dènà ẹ̀. Ẹ ti gbọ́? Ẹ ní sùúrù. Táwọn ẹ̀ bá wá parí, ẹ̀yin tí ẹ bá ní energy láti mọ̀ sí táwọn alẹ́, ìgbà mélòó náà ló kù? Ení tẹ́rẹ̀, èjì tẹ́rẹ̀, ẹ̀ta tẹ́rẹ̀, ó mọ̀ ń lọ náà nìyẹn. Gbogbo èyí tá wá ti ṣọ́ọ̀tì, á wà ṣe papọ̀ gàbádíà. So ẹ ní sùúrù. 60 kò í ṣe wàsá, kó dẹ̀ kí n ṣe tẹ́rẹ́tẹ́rẹ́. Èèyàn tó bá fẹ́ ṣe àdínì mùsùlùmí kì í ṣe tẹ́rẹ́tẹ́rẹ́. Ẹ jẹ́ ká fi ọkàn sí i, ká ṣe ìbádà yìí ní tẹ̀léńtẹ̀lé, so that k'Ọlọ́run lè bá fún wa ní chikeke reward ẹ̀. Ẹ ti gbọ́ ẹ̀yin tèmi, nǹkan tí mo ní kí wọ́n sọ fún yín nílé. Ẹ ti gbọ́? So Ọlọ́run jẹ́ ká nípàdé ayọ̀ next time. Bye for now.